Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Bó ni ọ̀dẹ̀ ọ̀dà bí àìní rí ń gbé sọnù bí ó sì bí ọmọ. Ọyẹ́ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹjẹ́ afẹnumẹ́nu, ẹjẹ́ afètèmétè, ẹjẹ́ asẹnu kẹ́mú, ẹjẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹjẹ́ akẹ́kọ̀ọ́. Ọ̀yá, ẹ̀yá mi létí ìtọ̀tún yẹn fi tòsí yín lẹ̀. Àrùn kan ń bẹ tí máa bá ọkùnrin jà. Tó jẹ́ pé ọ̀tọ̀ ni kéèyàn ṣara gidigba, kí wọ́n ti jọ́kùnrin gangan kó má gbéra. Tí wọ́n bá ń pè ọ́ ní bọ̀ọ̀dá, nǹkan ọmọkùnrin rẹ̀ ní ń jẹ́ bọ̀ọ̀dá. Wọ́n bá ń pè ọ́ ní bàbá, nǹkan ọmọkùnrin rẹ̀ ní ń jẹ́ bàbá. Igun rẹ̀ lè ń bi kọ́ jàmàlà àṣù ẹ̀gbà mẹ́wàá, ṣùgbọ́n tó bá di bí kọ́ gbáyàwó rẹ̀ mú súkẹ́ lọ́wọ́ máa ṣe. O ti mọ̀ gógóró ojú ọ̀nà, ológógóró gan ti dá ọmọ pé bàbá ẹ wàá mú sọ kúrò lónìí. Ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìtọ́jú ara. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ń bẹ tó jẹ́ pé ara wọn kì í le. Bó ṣe họ̀ jù bẹ́ẹ̀ lọ, yọ́ lára òun kò gbéra. Ẹ gbọ́, tó jẹ́ pé ìmúnì rẹ̀ kò boost. Hormone rẹ̀ gan kò react dáadáa. Ohun tí jára ó máa ṣe gbékégbéké tá a fi kàn bí àgbò bọ́yìn. Ẹ lọ tọ́jú okó ìṣe. Ẹranko kan níbẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀, okó ìṣe. Complete rẹ̀ ní kẹ́ wá, a máa gùn dáadáa. Ìwo àgbò tí máa kàn dáadáa, àgbò tẹ́ rí pé ń jà dáadáa, ẹ tọ́jú ìwo rẹ̀. Ẹ gbọ́, ẹ tọ́jú ẹ̀. Ṣẹ́rí ìwo àgbò yìí, ẹ sùn níná ni. Ẹ sùn òun níná. Tẹ́ bá ti wá sùn, ẹ máa há títí tẹ́ fi sùn ìwo rẹ̀ méjèèjì. Ẹ ti lọ, ẹ gbé mú sẹ́gbẹ̀ẹ́ kan. Odidi ẹja òjìji tó pé pérépéré pẹ̀lú ewé òjìji. Àdán, ẹyẹ àdán, iyekíye tó pé òǹbẹ̀kọ́ ẹyẹ àdán. Àwọn wọ̀nyí á gùn lódò, á wá sà. A bá ti sà tọ́tọ́ gbẹ dáadáa. Ìwo àgbò tí ń kàn dáadáa yìí tá a ti jó tó wà lẹ́gbẹ̀ẹ́ kan, á dà pọ̀ mọ́, á lọ papọ̀. Èmi ọmọ yín náà ní Lókúmọ̀nà ọmọ Àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Iṣẹ́ yìí lágbára, ṣùgbọ́n Ọlọ́run tó dáyé tó dọ̀run lágbára jù ú lọ. Mi ò fi iṣẹ́ yìí lẹ̀ fi polongo kọ́sítọ́mà o. Àmọ́ bẹ́ẹ̀ bá bẹ̀ mí ń bá yín ṣe. Má wàá wò pé èlò rẹ̀ jù bí ń tẹ́ báyìí lọ. Tó o bá ti lè ṣe, tó o bá bẹ̀ mí ń charge rẹ ni. Tó o bá mọ̀ pé o lè san, ń bọ̀ ṣe. Tó o bá mọ̀ pé o lè san, múwe omú gègé, gbọ́jà àtòkú lọ, gbọ́jà àtọ́pá lọ, gbọ́jà kí là ń pè é kọ́ ẹ̀, àjàrà gbàbẹ̀ lọ lórílẹ̀‐èdè Benin. Ẹ lọ ọjà Òyìngbò, ẹ lọ ọjà Amúsìn, ẹ lọ Ọ̀rànmíyàn nìbàdàn, ẹ lọ Bòdè, ẹ lọ ọjà Àbá. Ẹ bá wọn bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ àwọn eléwé ọmọ tó sú ọ. Ẹ gbọ́, ẹ wá gùn pọ̀. Àdá méjì ni. Ó da ìdá kan, ó pò mọ́ṣẹ́. Ìdá kejì ó máa fi lo ògì gbígbóná. Sórí èyí tó pò mọ́ṣẹ́ yìí, ó máa fi wọ́ jagunlabi rẹ̀. Ọmọ ilé kọ́ ọba. Ó máa fi wọ́, ó máa wọ́. Bí ìgbà tí a bá ṣe fọ ó ti yé ọ. A máa fi fọ ojú odò ni.
nǹkan ọmọkùnrin là á fi fọ̀. Wọ́n máa fi fà á síwájú, wọ́n máa fi fà á síwájú. Bí ìgbà tí plumber fẹ́ túrò gọ́tà wọn, wọ́n máa fà á síwájú, wọ́n máa fà á síwájú. Obìnrin tí ń ṣàkọsí ohun tó bá gba amúyọ̀ rẹ̀ rìn, ìsì máa ṣe obìnrin náà tára rẹ̀ kì í dìde. Ṣe rí obìnrin náà ọ̀sẹ̀ yìí kóun náà máa fi fojú ìyá màpó rẹ̀. Ẹlòmíì lè má gbọ́ Yorùbá débẹ̀ o, ìyá màpó ojú ara obìnrin ní jẹ́ bẹ́ẹ̀. Kọ́ máa fọ́, kọ́ máa fọ́. Òun náà máa lò bọ́kùnrin ṣe ń lò. Èyí yàtọ̀ sí ká pé alẹ́ o. Eléyìí sì ṣàróbòkú rárá. Ajíra ni, ajíra ni fọkùnrin àtobìnrin. Yóò jẹ́ kára rẹ̀ ó sì kán lójijì, ó gbéra, ó gbéra. Ó lè kàn dáadáa bí àgbò, ó lè kò yé ọ. Ẹ lọ sí yọ̀ọ̀bá yín lára mu. Èmi ọmọ yín náà ló lókun mọ́nà ọmọ ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Tẹ bá rí fídíò yìí, má dé mọ́lé, má fi sa wọn. Èyí tó fi dìlítì ẹ̀ yẹn pín fún bí èèyàn 10 wọn ṣàdúrà fún wọn. Eléyìí èso ogun social media, iṣẹ́ àwọn bàbá tó bí àwa ni. Tó jẹ́ pé gbogbo ẹni wọ́n bá ṣe fún wọn máa dúpẹ́, òun la fi ilẹ̀ fún yín yìí. Kádùá rẹ̀ ó lè máa bá wọn. Wọ́n ní ẹnì kejì bá fògùn sínú kú. Àṣírí ni ẹ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀kàlẹ́kàkò. Gbogbo inú gúrùpù tẹ bá wà báwọn ẹbí yẹn ṣí ààrẹ fún wọn. Ìwọ tó bá fẹ́ ìtọ́jú ara àbí ìbéèrè nípa àkọsẹ̀jayé lórí iṣẹ́ rẹ̀, lórí ọmọ, lórí ìyàwó kankan, ìtọ́jú ara fẹ́ni tí ń ṣàwárí ọmọ bíbí látọjú tó ti pẹ́, ẹ kàn sí wa. Oògùn ọmọ ò sí, oògùn àrùn ló wà, ẹ tọ́jú ara yín. Nọ́mbà wo lẹ fẹ́ fi bá mi sọ̀rọ̀? Àbí látàrí ẹ̀dùn ọkàn kan, ọ̀sánwó consultation lọ́dọ̀ èmi o. Nọ́mbà tí mo fẹ́ fi ilé yìí, òun ni hotline. MTN méjì tí ń fi ilé yìí, hotline. WhatsApp ẹ̀ ní ẹ ti máa bá mi sọ̀rọ̀. +2348032983298 +2348032983298 gbàkásí +2348133155111 +2348133155111 méjì yẹn dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Àlékún ti bá nọ́mbà orílẹ̀-èdè Benin o. Ń wá ṣàlàyé ẹ̀ fún wa bóyá ẹ ti ń pè kọ̀ lọ. Nọ́mbà méjì ti kún. Ọ̀yá ẹ mú gègé yín kẹ́kọ̀ọ́ +229 01 54651928 +229 01 54651928. Yẹ́yẹ̀ wá kò ní yẹ́ ẹ lẹ̀. Tí ẹnìkan bá ní òun ni bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà, ẹni kó ń tọ̀hún ó pè yín ní fídíò kẹrójú rẹ̀. Tó ń tọ̀hún bá gbé fídíò mi sí, ẹ má gbà o. Kí ni mo fún yín? Ẹ má ṣe kí ni? Ẹ má gbà. Ẹ máa bá ẹni yẹn sọ̀rọ̀. Ẹ máa bá a sọ̀rọ̀. Ẹ má jẹ́ wọn lo application fún yín. Èmi rèé o. Èmi rèé o. Èmi sọ̀rọ̀ ó dámọ̀ o. Èmi rèé o. Ìkòròdú ni mò ń gbé. Láti Ìkòròdú garage ẹ wọ mọ́tò tí ń lọ sí Báyòkù, ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50. Ẹ rí pé nọ́mbà mi yìí mo gbé. Mo bá yín sọ̀rọ̀ dáadáa kẹ́ mọ̀ pé mi ni. Ẹ má jẹ́ wọn lù yín jìbìtì o. Àwọn kan tí ń lorúkọ ara wọn o. Ayé ò ní bá wa lọ ìkọjẹ́ o. Tó ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ká sọ̀rọ̀ tó ní dọ̀la. Tọ́ èèyàn ò pé kẹ́kẹ́ obi ara sí ohun tá a wí o, ṣùgbọ́n ohun tá a kà kalẹ̀ yìí ẹ̀dì mú. Èyí jẹ́ sáyẹ́ǹsì àwọn bàbá wa tí wọ́n fi ń ṣàgbéjì ara látọjọ́ tó ti pẹ́, orí wọ̀ nígbàbọ̀dé o. Mo wí tèmi o, yọ̀yọ̀ wa kò ní yé ẹ lẹ̀. Iṣẹ́ ìbọ̀bá dọ́wọ́ rẹ̀ má dé mọ́lẹ̀, ẹ̀pin ẹjọ́ kárí àwọn èèyàn. Ẹjọ́ kárí àwọn èèyàn o, yọ̀yọ̀ wa kò ní yé ẹ lẹ̀ tí wa ò ní sọ̀rọ̀ sí o. Ire o, ire kàbìtì nílé gbogbo wa o.